Fálàndì ni wọ́n wọ̀ lọ ó yẹ kó Fálàndì ó dé láago 5 Mudirul dé airport láago 4 ó Fálàndì wọn wá dé di aago 9 alẹ́ tó mọ̀ mánítọ̀ wọn ni wọ́n wá fi kó ní airport gbàwọn ìwọlé ń lọ bí after 12 ní wọ́n wọlé bàbá ti dé ní wọn náà ti dé alhamdulilayi mo a sọ fún lẹ yàrá do àmì ìwọ̀n sunkún wàhálà ti lè tó báyìí Ọlọ́run kí ni mo fẹ́ ṣe fún bàbá yìí o sílẹ̀ mi sàádọ̀dún ìwọ̀n wà mọ́tò mo sì fẹ́ nígbà tó dáa ọjọ́ kejì ẹni mo fọkàn tán mo tún pè mo ro nǹkan báyìí o ó ló sì dáa ń tọ̀ mo wá bí ọ ọ̀rọ̀ máa ń gbé ọnú ni o surprise mo fẹ́ fi ṣe ìfẹ́ kọ́ sọ rárá èmi wá travel mo déjọ Friday sàádà kọ̀túnla Sunday la sàádà mọ́tò wa sọ fẹ́ tí ó bá mi wá mọ́tò kalẹ̀ mọ́tò tó wá kalẹ̀ nígbà tó fi mọ́tò hàn mí mo ní mọ́tò yìí dá àmọ́ kò wù mí tó ó tún dé ìtò tó jẹ́ gáàrú ó lóun ní àmọ́ àwọn páàkì ẹ̀sìn gbogbo àgbè yìí ó wà ní Lẹ́kì múnúkè ó wá sẹ́ndì ẹ̀sìn lórí WhatsApp mo lè yìí ní ìfẹ́ tọ́jẹ́ tí a lè dà yìí ó lọ wọ́n mo lè lọ́ọ̀tà ó ní 17 million tẹ́ ẹ bá kó fún káàsì àmọ́ tẹ́ ẹ bá ní sanwó káàsì wọ́n gba 20 million mo lè mi ò lówó lẹ̀ mo sì fẹ́ lò lọ́tún dà ọ̀nà tẹ́ ẹ wà gbowó sáà lọ ni níbo ẹ ti lò ẹ fọ́n wọlé àdìrẹ́sì wọn ó gbé mọ́tò wà bẹ́ẹ̀ ìrì mọ́tò tí wọ́n fi gbé lójú àgbo lẹ́yìn orí fóònù èyí mo rí ni mo padà gbé fọ́ọ̀mù ẹ̀yà mi Haji Usman ṣé Usman ìrì wọ́n dẹ̀ gbé dé inú everybody dùn Mudirul náà sọ̀rọ̀ wọ́n lo mọ́tò yẹn for years níjọ́ tá a fa sọmọdún náà sí àwọn mọ́tò yìí náà la lò gbogbo ẹ lọ mọ́tò òun lẹ tún padà dé lónìí ẹnu mọ́tò mo fògùn sí. tó fi rẹ Mudirul ẹ̀dẹ̀ mi Mudirul rí títí wọ́n pọ́ sẹ́yìn pé tẹ́yìn bá ń gbọ́rọ̀ lọ́tún tí bá ń gbọ́ lọ́sì ẹni tó sì rẹ̀ títí wọ́n á ń gbọ́ lọ́dẹ̀ ẹni tó rí yí pé yóò kílẹ̀ rẹ̀ wọ́n dẹ̀ mí òru wọ́n ta mọ́tò èmi ṣe ni mo fẹ́ ṣe. ẹgbẹ́ ẹnìkan dé Ọlọ́run lòún fún mi márùn tó dábàá tó bá fún mi márùn kí n ra mọ́tò fún Mudirul wọn náà ló fún mi márùn kí n fàdó síbẹ̀. ẹ dákun ibi tẹ́ ẹ rí níta fẹ́ràn láyé pọ̀ èmi ò fèsì ń kílẹ̀ ọ̀rọ̀ ni o tó díjú nígbà táriwo pọ̀ ọ̀rọ̀ ń lẹ́ni ń wá ń sọ kí ni tó fẹ́ láyé tó wọn ò ti ṣe fún support wo lòun ò fún tán ọ̀sọ̀ rẹ̀ dolóore mi tèmi bá sì ní ka tèmi ń tẹ̀wúdú ní mọ́tàláhì látòṣò. gbogbo iná lè zàdálà sọ̀lú mọ̀gáfà. mo wá ń sọ fún àwọn èèyàn tó wá mi ní àkọ́mọ̀ sọ báyìí nígbà àwọn òtún yìí ẹni ọ̀sọ̀ pé Mudirul kọ́ bá ń wá mufti ọ̀sọ̀ pé Mudirul kọ́ ní kíní wọ́n ní Mudirul gbowó níbo síbo ní Mudirul ti gbowó so wá bẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n wá gbà ní. now iṣẹ́ téèyàn bá wá ṣe ní kọ̀kọ̀ téèyàn bá ṣe ní kọ̀kọ̀ ṣebí láàrin wà tọ́lọ́hún ni àmọ́jọ́ mi máa dá kéèyàn jáde ti gbangba torí ọ̀rọ̀ kan tó sápamọ́ sínú ọ̀rọ̀ nìyí pé wọ́n fẹ́ dojú Morkaz bolẹ̀ Morkaz bàbá mi bẹ́ẹ̀ náà tọ́nà rẹ̀ dèbí wà dojú bolẹ̀ lónìí ní wàá bá ṣe bàbá mi jẹ́ ògiri kan ní Morkaz sí Ádámù lọ́lọ́run lò fún bẹ́ẹ̀ structure àwọn àmọ́hùn pẹ̀lú àwọn kan lọ́lọ́run lò lónìí lọ́wọ́ àbájẹ́ èmi ò yẹra mi o wàhálà tí mo ṣe nídìílé ṣe Ádámù lérí pé kí n kà sí Ádámù ọmọ bàjẹ́ lérí pé kọ́ ọmọ dàrú káwọn ọmọ wọn máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n ṣàṣepọ̀ káwọn ọmọ kéwú kí wọ́n ṣàṣepọ̀ ó sojú wọ Ọlọ́run ó sojú wọ Ọlọ́run nígbà mo fàáfàáfà tí mo ṣe
tí mo rí pé ọ̀fẹ́ yọ mo tún gba umra lọ mo tún lọ ṣàdúrà mo tún bí àwọn yẹn ládùúrà àdẹ̀sẹ̀ nítorí ẹ̀ mo ṣe wàhálà yìí gbogbo àwọn tó wà ń ta náà ká kó wọn wọlé lọ́tún lọ́sì ọ̀gbọ́n àwọn ọmọ kí wọ́n ṣe kan wọ́n sì fẹ́ràn mi wọ́n máa ń bùkún mi wọ́n gbọ́ sí mi lẹ́nu wọ́n tẹ̀lé mi a sì rí i ṣe níjọ́ tọ́lọ̀ wọn máa ṣe ọdí wá níjọ́ tí sọ́mọ́dún ṣèyàwó tí gbogbo ẹsẹ̀ pé bíbà wọ́n sì tún ṣe díẹ̀díẹ̀ wọ́n sì tún gé okùn wọ́n sì tún gé wọ́n tún dàrú kalẹ̀ mọ́sánjọ́ ni dìsínà mi ò give up ìtí ò lè jẹ́ give up ni pé. ilé ìka ṣukuri wà ṣukuri ilé mi yàrá mú nígbà nílé ayé